fact, I really enjoy you today. All those styles, just they give me doggy everything. All the styles, eh? Oh, yeah, enjoy me. Sorry, kékeré tún láwọn eré tí mo bọ́ sí. You mean it? Wow. Yeah, who is that? Hey, Baba ni o. Hello, olólùfẹ́ mi. Hello. Mo ẹsẹ̀ ṣetán náà níbi iṣẹ́ náà ni. Tó bá rí ilé tá ń kọ́. Àwọn èèyàn ló lọ o. Ilé ń tóbi pọ̀. Níbo wá lọ wà báyìí? Ilé náà ni mo wà. Kódà kísìnì gan mo wà. Kísìnì lọ wà. Ọlọ́run ṣeun. Ebi ń pa jàtìjàtì sí i la. Jọ́n tó lọ Ọlọ́run, ìjẹ ráìsì lónìí o. Ẹ̀bà, ọmọ àwọn ẹ̀bà Yíbò tí wọ́n lẹ̀ mọ́gìrì tí wọ́n tà padà. Ó ní mo fẹ́ o. Ó dáa, mo ti gbọ́. Mo jẹ́rìí ẹ. Ó ń ṣe sí ọ. Ó dáa. Sáàmọ̀ pẹ̀ẹ́dẹ́ o, ìmọ̀ retí rẹ. Ó dàbọ̀. Èsì mi. Ó dàbọ̀. But I think you have to go now. Mo ní láti mọ lọ lóòótọ́. So let me part you. Èsì ó sì lóun fẹ́ jẹ bà. Mo nídìí láti mọ tètè lọ. You have to go. Go and prepare his food, okay? Ń miss rẹ o. No, I'm going to miss you, man. Miss rẹ gidi gan. Who is this man? Talk now. Who is that man?